Some Yoruba agents have been paid by Fulani to destroy Yoruba Nation self-determination group known as Ilana Oodua as they reject Sir Adeniran resignation. The Ilana Oodua on Saturday stated that they are infighting in Ilana group, and this was caused by some Yoruba Wale indigenous who were paid by Fulani regime to destroy Yoruba Nation self-determination movement from achieving its goals. Mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire, orúkọ tèmi ni Adéwálé Adeniran. Nítorí náà mo ń fi àsìkò yìí sọ fún gbogbo ọmọ Yorùbá, kò sí nǹkan tó ń jẹ́ interim exco ní Ìlànà. Ọ̀kan ṣoṣo ní Ìlànà ò pín sí méjì. Tẹ́ bá gbọ́ àwọn kan tó sọ pé àwọn jẹ́ interim exco àbáwọn ṣe congress kan àbí meeting kan, mọ̀dàrú lásán ni. Ẹ má nà ní wọn. Ọ̀kan ṣoṣo ní Ìlànà. A dẹ̀ ní substantive executive council duly elected and inaugurated by Prof. Banji Akintoye under my chairmanship. Mo dẹ̀ ń fi àsìkò yìí dá yín lójú pé a ṣetán láti ṣe iṣẹ́ náà dé ojú àmì. Mo ti gbà bí iṣẹ́. Gbogbo àwọn ọmọ executive mi náà wọ́n ṣetán láti bá mi ṣe iṣẹ́ yìí àti gbogbo ọmọ ẹgbẹ́ Ìlànà Ọmọ Oòduà. Ọkàn tí mo kàn dẹ́ ṣe nísìn ni pé mò ń fi àsìkò yìí rọ gbogbo Yorùbá, pàápàá àwọn ọ̀dọ́, àwọn oníṣẹ́ ọwọ́, àwọn ọ̀jọ̀gbọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kán fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa ká lè ja ìjàngbara yìí ní àṣeyọrí. Inú mi lè dùn láti fi tó yín létí pé a máa gbé ìgbésẹ̀ pàtàkì kan. A máa fi rédíò ìjàngbara lọ́lẹ̀ gba ọwọ́ Ìlànà Ọmọ Oòduà. Rédíò yìí wà fún gbogbo ọmọ ẹgbẹ́ tí wọ́n ń ṣe ìjàngbara fún orílẹ̀-èdè Yorùbá olómìnira. Lẹ́yìn eléyìí, àwọn ìgbésẹ̀ tá a bá tún máa gbé láti rí i pé orílẹ̀-èdè wa ó di òmìnira kúrò nínú Nàìjíríà, a máa fi tó yín létí. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n tún fún yín ní ìdánilójú pé a ní nǹkan kan ṣe pẹ̀lú olóṣèlú kankan o. A ní kópa kankan nínú ìbò, kò sí nǹkan tó kàn wá. Àtẹni tó fẹ́ ṣe president àtẹni tó fẹ́ ṣe senator ni kò sí nǹkan tó kàn wá. A ní nǹkan kan ṣe pẹ̀lú olóṣèlú kankan. We are strictly for Yoruba self-determination that will result in a sovereign and independent Yoruba nation soonest. Ọlọ́run á gbà fún wa. Gẹ́gẹ́ mo ṣe sọ nígbà kan sẹ́yìn, kì í ṣe pẹ̀lú ipá tàbí agbára, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀mí Ọlọ́run ni. It's not by might or power, but by the Spirit of God. And God Almighty will grant us our wish for an independent and sovereign Yoruba nation soonest. Thank you very much.